kí gbogbo ẹni tó ń gbọ́ mi níbikíbi tí ẹ wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì, Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Ogun tí mo tún fẹ́ kọ́ wa òun ni ogun kí àrùn rọpárọsẹ̀ kó má ṣe bá wa jà. A wá kòkòrò inú obì mẹ́rin. A wá mú ẹyọ kan nínú àwọn kòkòrò yìí, a fi sí ojú ọlọ, a fi kóró àtàrẹ kan sí, a lọ̀, tá bá ti lọ̀ tó bá ti kúnná tán, ẹ ká fi síngbẹ́rẹ́ kan sí àtàǹpàkò ọwọ́ wa ọ̀tún. A tún mú ẹyọ kan nínú kòkòrò yìí, a lọ̀ yóò kúnná pẹ̀lú ẹyọ àtàrẹ ẹyọ kan míì. A fi síngbẹ́rẹ́ sí àtàǹpàkò ẹsẹ̀ wa ọ̀tún. A tún lọ ìmíì náà, a fi síngbẹ́rẹ́ sí àtàǹpàkò ẹsẹ̀ wa òsì àti àtàǹpàkò ẹsẹ̀ ọwọ́ wa ọ̀tún. Ó jẹ́ pé kòkòrò mẹ́rin yìí, a fi ẹyọ àtàrẹ kọ̀ọ̀kan sí kọ̀ọ̀kan, a lọ̀, a kúnná, àtàǹpàkò ọwọ́ méjèèjì tọwọ́, àtàǹpàkò ẹsẹ̀ méjèèjì tẹsẹ̀, a fi síngbẹ́rẹ́ ẹyọ kọ̀ọ̀kan sí. Pẹ̀lú agbára Ọlọ́run, ẹni tó bá síngbẹ́rẹ́ yìí kò ní ní àrùn rọpárọsẹ̀. Ẹ bá mi share post yìí káàkiri kó máa wúlò fún gbogbo ọmọ Yorùbá níbikíbi tán bá wà. Gbogbo ẹni tí ó bá yẹ kó ní àrùn rọpárọsẹ̀ kò ní ní tó bá síngbẹ́rẹ́ yìí. Ìwọ tó wá share post yìí tírú àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n bá gbọ́ pé tí wọ́n bá rántí pé nìkan ló share post yìí táwọn fi rí, àdúrà náà máa fi ràn ẹ́ lọ́wọ́. Bọ́n tí ẹ wá kọ̀ tí wọ́n ṣàdúrà, ẹlẹ́dàá wọn á máa ṣàdúrà fún ẹ. Ẹ bá mi share post yìí kó wúlò fún gbogbo ọmọ Yorùbá pátápátá. Orúkọ tèmi ò yàtọ̀, Dr. Ọlálékan Sàlámì, Aláàfin Ìṣẹ̀ǹbáyé náà ni President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture ní gbogbo àgbáyé. WhatsApp number fún èyí tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ tí mo dárúkọ yìí náà. Tewétegbò náà la máa ń kọ́ra wa nínú ẹgbẹ́ náà. WhatsApp number mi, ẹ má pè, mẹ́sẹ̀gì ní kẹ́ send 08028565188. Ire o.